lọ́kàn gbogbo àwa tí a jẹ́ ọba àtàwa tí a ń pa àṣẹ nílẹ̀ Yorùbá. Torí ojú ò ní lè rọ́ràn, ẹnu ò ní lè dákẹ́. Borí fọ́ọ̀mì nílẹ̀ yìí gbogbo wọn ló kẹ́ràn àtọkùnrin àtobìnrin, gbogbo yín lẹ rógo. Torí ojú ò ní lè rọ́ràn, ẹnu ò ní lè dákẹ́. Borí fọ́ọ̀mì nílẹ̀ yìí gbogbo wọn ló kẹ́ràn àtọkùnrin àtobìnrin, gbogbo wọn ló rógo. Orí ò gbọdọ̀ fọ́ mi, nǹkan kò gbọdọ̀ sí mi o. Bí nǹkan bá ṣe mí, ẹ̀ ń fẹ́ ká farabalẹ̀ gbọ́ ètò ká sì mọ àwọn ọmọ àlè àtàwọn ọ̀dàlẹ̀ tí ń bẹ láàrin àwa Yorùbá. Ẹ̀rì mò ń sọ láti bí ọ̀sẹ̀ bíi 2 sí 3 wípé mò ń gba ìdúnkokò threatening wá, oríṣiríṣi ọ̀rọ̀ ń wá lórí òdodo ọ̀rọ̀. Àwọn tó ti ń bá wa bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ wọ́n mọ̀ pé agbágbé 3 iná ní ààrẹ òpìtàn elógbé sẹ́tà ń sílé lórí. Àkọ́kọ́ iná ní ìtàn ní tààràtààrà, ẹ̀ẹ̀kejì náà ní àṣà wa, ẹ̀ẹ̀kẹta náà ní èrò ààbò ilẹ̀ Yorùbá. Nǹkan mẹ́ta tá à ń sọ̀rọ̀ lé lórí nù. Ibi tá a bá ti rí pé ètò ààbò fẹ́ mẹ́ẹ̀ yálà ìsọ̀rọ̀ tó lè da ìlú àbí tó lè dá wàhálà alẹ́ tó lè dalẹ̀ Yorùbá rú, àbí kẹ́yàn pa ìtàn tí ò nítumọ̀ tó lè dá wàhálà alẹ́ á jáde á ṣàtúnṣe sí. Ìta gbé ìtàn Yorùbá lé lórí nù. Àmọ́ nígbà tí a bá wá ń rí àwọn nǹkan wọ̀nyí tá a wá ń sọ òdodo ọ̀rọ̀ lórí ẹ̀ pé àbẹ́lẹ̀ ìṣerí bẹ́lẹ̀ ìṣerí bẹ́lẹ̀ ìṣerí ni tí àwọn kan tí wọ́n fẹ́ dọwọ́ bo òdodo àbí yálà nítorí owó àbí wọ́n ń bá ọ̀tá Yorùbá ṣe àbí torí tí wọ́n ń jẹ, a máa pariwo wọn. Do you want to meet girls? Tí a bá wo tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Kogi yóò bá yàn lẹ́rù. Ní ìpínlẹ̀ Kwara lọ́wọ́lọ́wọ́ àti ìpínlẹ̀ Kogi yóò bá yàn lẹ́rù. Pàápàá wa ta rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lókè ọdẹ. A mọ̀ yìí pé nǹkan ti ṣe ọmọ Yorùbá bí wọ́n ṣe pa àwọn èèyàn lọ rẹpẹtẹ ń bẹ̀. Dọ̀là ọ̀sẹ̀ a gbọ́ pé ìjọba ara wọn tó pa àwọn èèyàn wa mú bẹ̀ wọn. Ààrẹ tó gbé òkú ọkọ rẹ̀ lẹ̀ tí ọ̀rẹ́ ní bá gbé òkú ọkọ rẹ̀ tó sì jókòó tì tí wọ́n ìjọba ìpínlẹ̀ Kwara lépè tó jókòó tì òkú ọkọ rẹ̀ obìnrin. Wọ́n tó pa ọ̀rẹ́ ọkọ rẹ̀ àwọn méjì náà wọ́n jọ wà nílẹ̀ tó ní ìsọ̀lá rẹ̀ òun lè sáfòkù rẹ̀. Ká má pé orílẹ̀-èdè tọ́lọ́run bá ti ṣetán láti bínú sí wọn irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti máa ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ náà ni tá bá wò odidi ọba 2 ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n pa ní ìpínlẹ̀ Èkìtì, wọ́n pa ọba nípínlẹ̀ Kogi, wọ́n pa ọba nípínlẹ̀ Kwara, wọ́n pa ọba nípínlẹ̀ Ondo. Nípínlẹ̀ Ọ̀yọ́ wa ó kàn wá, wọ́n sọ ààfin kábíyèsí Asígàngán náà rabaraba ṣọ́ọ̀kì yẹn ni bàbá jáde láyé lé lórí torí tìpínlẹ̀ Ọ̀yọ́ wa nù. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá àwọn tó ṣe pé nígbà tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ lẹ́lòmíì tó ń rí péèjì wa wọn ò mọ tá à ń bá bọ̀. Àbáwọn tó ṣe pé ìkórira àbáyé nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá wọn ò mọ tá à ń bá bọ̀. Mo ń gba àwọn ìpè méjì tó sì mú ìdúnkokò wá. Mo gba ìpè méjì tó sì mú ìdúnkokò wá. Yàtọ̀ sí ìta àti gbọ́dọ̀ àwọn tó ń lérí lábẹ́nú tí mo sọ fún yín pé ewúrẹ́ wọn fẹsẹ̀ wà lẹ́nu ìṣe tí wọ́n fòlówó ẹ̀ sí. Kíní tí wàá fẹ́ di conspiracy tẹ̀m̀bẹ̀lẹ̀kún. Lórí kí ló sì fà ìyá tí wọ́n pa ní Ìdó tí àwọn tí wọ́n sì pa ìyá wọn tí wọ́n fi allegation hàn kàn yí pé Fúlàní ló pa ìyá wọn. Gbogbo ẹ̀rí táwọn rí o àwọn Fúlàní ni. Àkọ́kọ́ àwọn rí ojú ẹsẹ̀ màálù ń bẹ̀. I still repeat it. Àwọn rí ojú ẹsẹ̀ màálù, àwọn níbi tí màálù ti jẹ tẹ́ ti jẹ oko ìyá yìí, àwọn sì rí ìgbẹ́ màálù ń bẹ̀. Àkọ́kọ́ wọ́n bá ìyá àgbàlagbà yìí sùn 78 years wọ́n bá ìyá yìí sùn kí wọ́n tó pa ìyá yìí. Wọ́n sì jù lọ́rùn. Ọ̀rọ̀ wá wáyé ń bẹ àwọn kan ní àwọn ritualist ní àwọn elétùtù ní torí pé wọn ò rí ẹ̀jẹ̀ ìyá yìí lẹ̀ àwọn tó débẹ̀ wọ́n gbẹ́lẹ̀ nígbà wọn ju ìyá yìí lọ́rùn. Ẹ̀ẹ̀kejì nígbà wọn pa ìyá ìtàn wọn wọ òkú ìyá ìkú òǹbí tí wọ́n pa sí wọ́n wọ síbòmíì wọ́n ti lọ gbogbo ẹ̀ wọ́n witness. Torí nígbà tó kọ́ ṣẹlẹ̀ wọ́n ti górí ìyá yẹn lọ wọ́n ti yọ gbòǹgbò rẹ̀ lọ wọn ò yọ kankan lára ìyá yìí nǹkan báyìí wọn ò yọ lára rẹ̀ tọ́lá àwòrán rẹ̀ wà. Ìgbà ẹ̀jẹ̀ tán níbi gbòǹgbò ìyá funfun tí gbòǹgbò funfun jáde nǹkan ló wà ń bẹ̀. Lẹ́yìn tó jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà wípé àwọn Fúlàní ṣùgbọ́n àwọn kan wá jáde nínú àwọn èèyàn wọ́n wá ń sọ pẹ́tẹ́lẹ́gbà kì í ṣàwọn Fúlàní kì í ṣàwọn Fúlàní àwọn elétùtù ọ̀la ní àwọn ọmọ yahoo yahoo ní. Ibẹ̀ lọ́wọ́ ti wá kan iléeṣẹ́ ọlọ́pàá. Àwọn tó lọ tí wọ́n rí gbogbo tó ṣẹlẹ̀ ojú láti já báwọn ṣe rí o Fúlàní ni ṣé Fúlàní ẹsẹ̀ ń bá fipá bá yàn sùn. Nígbà mo lọ Abakíndélé wọ́n sọ ń tọ́jọ́ mọ́rú ẹ̀ náà pé lágbègbè ọ̀dọ̀ wọn Fúlàní ti fipá bá yàn sùn lóko ní gbogbo àgbẹ̀ àsìkò tí wọ́n pa àwọn èèyàn rẹpẹtẹ ní gàngàn àwọn Fúlàní ṣe ń tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀. Àwọn agbọ́njọ́ náà jọjọ́ pààyà rẹ̀
dídé àsìkò sínú mo gbọ́ ìpè ń wọlé bí pèsè ti wọlé mo bẹ̀rẹ̀ sí ní pe àwọn èèyàn mo pe igun OPC Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ Gani Adams nídò báyìí la gbọ́ wọn láwọn náà ò tí ì gbọ́ ẹ ṣèwádìí o ọ̀pẹ́ mọ́pẹ́ padà pé òótọ́ ni o kóòtù ń wọlé ààrẹ bá ní máa ṣe mo dẹ̀ lọ láti lọ kí ló ń ṣẹlẹ̀ láti jẹ́ kí ara ayé ó mọ tó ń ṣẹlẹ̀ kí gbogbo aráàlú ó mọ tó ń ṣẹlẹ̀ torí pé àyè sábà ń kan bá nílùú aláwọ̀ ẹ̀ṣọ́ rẹpẹtẹ OPC igun méjì ní bẹ nílùú igun Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams àti igun Fáṣẹ̀hùn àwọn méjèèjì ń bẹ nílùú Àgbẹ̀kọ̀yà ń bẹ nílùú ẹ̀jẹ̀ tí mo tẹ̀ ti gbé ọ̀gá àwọn Àgbẹ̀kọ̀yà wá sí orí ètò àwọn ọ̀ǹtà fìjìláńtì ń bẹ nílùú tí gbogbo wọn sì jọ ń ṣiṣẹ́ papọ̀ kátó wá sọ pé wọ́n ti fún wa lọ prison box alámọ̀tẹ́kùn nílùú a sì láwọn ọlọ́pàá nílùú aláwọn civil defence nílùú àwọn lẹ́pàá ti pa náà. ìyẹn nígbà lọ nínú ìlànà iṣẹ́ wa ẹ̀ ń tọrọ bákan ó lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ àgbé ayàsí ojú ọmọ lóòkù ó sì sọ̀rọ̀ gbogbo bọ́rọ̀ sì ṣẹlẹ̀ gbogbo wa la rí. Real people. ìyẹn wa lọ ìjọ náà láti bẹ̀rẹ̀ sí ní pólísì tírẹ́tì oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn sọ bí wọ́n ṣe ń sọ lè mí sí mọ̀ bí wọ́n ṣe ń sọ lè mí sí mọ̀ bóun náà la ṣe ń mọ̀ etí ọba nílé etí ọba lóko èèyàn ló ń jẹ́lẹ̀. ọ̀rọ̀ wa lé fídíò ìbò fáìrà ọdọọdọ Olúbàdàn ọdọọdọ ìjòyè Olúbàdàn ọdọọdọ gómìnà ọkárí gbé ọkárí oko area commander wa gbogbo àwọn òṣìṣẹ́ aláàbò DSS ní ọlọ́pàá ní operation boss ní àmọ̀tẹ́kùn ní vigilante ní hunter vigilante ní Àgbẹ̀kọ̀yà ní àwọn OPC ní gbogbo wọn náà wọn jọ lọ ẹ̀ sì ya fọ́tò gbogbo àwọn pàǹtì yáì tí wọ́n ń lẹ̀ gbogbo ẹ̀ wọ́n kú ọ̀rọ̀ wa ń lọ. ibẹ̀ láti bọ́dá máa fẹ́ pariwo kan yẹn káàrí ó gbé jáde bá rẹ̀ ṣe gbé kí ní yẹn sórí afẹ́fẹ́ nígbà wọn ń dì í so a ṣẹ̀ṣẹ̀ ń gbé èyí tó ti ẹ̀ jìnà jù bẹ́yẹn lọ nígbà lọ sí Abba Akíndélé níbi tí Fúlàní ti sáàyàn ládàá tó la ọwọ́ tá a lọ sábà Akíndélé ó ń bẹ lórí Facebook ó ń bẹ lórí TikTok ó ń bẹ lórí YouTube nǹkan mẹ́sẹ̀ pé bẹ́ẹ̀ náà ló ṣe lọ́dọ̀ alága nígbà táwọn èèyàn sọ̀rọ̀ nínú alága ò lágbára kankan ìwọ̀nba làwọn alága ìjọba ìbílẹ̀ gbogbo náà làwọn tó ṣẹlẹ̀ gbàràdá làwọn gómìnà ń lò fáwọn alága ìjọba ìbílẹ̀ gbàràdá ni wọ́n ń lò fún wọn àwọn ọmọ bá wọn dára wọn. àpẹ lórí ìní akọ̀wé alága ìjọba ìbílẹ̀ ìjọba ń pẹ́ àwọn tí ń yanjú rẹ̀ pẹ̀lú àwọn Fúlàní prógámù tá a ṣe ní ń dà tẹ́lẹ̀ gbogbo wọn fi ṣọwọ́ sáwọn ó dájọ́ táwọn pé mítìn pẹ̀lú àwọn Fúlàní ní local government wọ́n tó fi hàn àwọn ẹ̀ṣẹ́ mọ̀ èmi bẹ̀rù mọ́ wà lára àwọn tí ń bẹ̀rù Fúlàní ẹ̀ṣọ́ ọmọ ẹ̀ṣọ́ ni mí èmi wà lára àwọn tí ń bẹ̀rù Fúlàní àbí mo ń gba Fúlàní lọ́wọ́ wọn mo ń gba wàrà lọ́wọ́ wọn ni mo wà lára àwọn tó ń bẹ̀rù Fúlàní pé ọ̀rọ̀ tó ní prógámù tẹ́ ń ṣe ní ń dá mo ní kí ní ń dá kún bẹ̀ so kí nǹkan ṣẹlẹ̀ ká sì dákẹ́ ká mọ́ sọ̀rọ̀ wọ́n tó wá kó àwọn èèyàn látàbúdá tó lòdì sí òfin allegation táwọn Fúlàní fi kan àwọn tí wọ́n wá kó ẹni wípé wọ́n sun àwọn wá wà màálù 10 wọ́n sun lé àwọn wọ́n dẹ̀ gbé 50 million pé wọ́n pa màálù 10 a ní ẹ mú fídíò àti fọ́tò màálù tí wọ́n pa wá àti ilé tí wọ́n sun ẹ̀fẹ̀ hàn aráyé ìbéèrè tèmi nìyẹn mo sì ẹ̀ta ẹ̀tù sí ìbéèrè tó lọ́pọ̀lọpọ̀ olú béèrè bẹ́ẹ̀ náà yọ ọmọ jẹ́ tí àwọn aráàlú fẹ́ mọ̀ torí pé nígbà táwọn ọmọ olóòkú sọ pé ní àgọ́ ọlọ́pàá o táwọn lọ lẹ́lẹ́yẹlé náà wọ́n ní kí àwọn lọ mú fọ́tò àti fídíò bí tẹ́ ti pa ìyá àwọn wá táwọn fi mọ̀ pé Fúlàní ni àwọn dẹ̀ ni àwọn nígbẹ́ màálù àwọn lójú ẹsẹ̀ màálù àwọn dẹ̀ níbi tí àwọn màálù ti jẹ oko òyà yìí débi pé ní tọ́wọ́kọ́ dé àmọ̀tẹ́kùn tọ́wọ́kọ́ dé tó ń tírèsì àwọn Fúlàní lọ wọ́n sá aládàá lọ́wọ́ tọ́jà búrò òyà yìí láwọn Fúlàní tí wọ́n kàn torí bẹ́ẹ̀ màálù àtẹsẹ̀ màálù náà wọ́n ń tírèsì ẹni wọ́n ń lọ adẹ̀ ń sọ bá a ṣe ń ṣètò ńlá yẹn báwọn ẹsẹ̀ ń sọ fagbẹ́ àwọn Fúlàní yìí o ọ̀nà Abẹ́òkúta ni wọ́n ń lọ o gbogbo ẹ̀ ládẹ̀ ń sọ àmọ̀lẹ́nì kẹkẹ tíráàkì àwọn Fúlàní tẹ́lẹ̀ ń sá lọ ní Abẹ́òkúta kí wọ́n lọ kó wọn ti màálù wọn abẹ́ ti gbàgbé bá a ṣètò táwọn yẹn dẹ̀ tíráàkì wọn. ṣùgbọ́n àwọn ọ̀tá ò ní lọ kó wọn àwọn fìjìláńtì ò ní lọ kó wọn láwọn fìjìláńtì ọ̀tá wa àwọn OPC ò ní lọ kó wọn àwọn Àgbẹ̀kọ̀yà ò ní lọ kó wọn àwọn tó lè tíráàkì àwọn Fúlàní tó lè mọ náà làwọn ọlọ́pàá àwọn prison boss àwọn civil defence àti àmọ̀tẹ́kùn nígbà wọn yóò sì ti dìde kí wọ́n lọ táwọn yẹn fẹ́ fi sá lọ torí ó níye èrè tí màálù púpọ̀ àtẹni tí ń dà wọ́n rìn wọn ò lè rìn bí kẹ́nìkan máa lọ tí màálù bá dẹ̀ lọ mọ́sọ́ lórí ètò pé tí màálù bá lọ láti Ìbàdàn lọ sẹ́kọ̀ọ́ ojú ẹsẹ̀ wọn ó dùn tọ̀ torí wọ́n mọ̀ ìyàgbẹ́ lọ ní akọ̀wé alágàjọba àbílẹ̀ bá ní àwọn tí ń yanjú ẹ̀ prógámù tẹ́ǹsì ní dákún mo tẹ́wọ̀ ní dákún bẹ̀ ẹjá máa gbàgbé ibi tí bá ti ń dákún bá ní ẹ̀ ń dàrú tẹ́ ìbádẹ́ gbọ́ ẹ máa dàrú èmi kọ́ mò ń dàrú ẹ̀yìn ẹ̀ ń dàrú
tẹ bá wá mọ̀ pé tá à ń sọ kò rí bẹ́ẹ̀ abẹ́ bá níbi tá a ti sọ̀rọ̀ tá a ti kọlù mú ní option méjì lẹ́ni yálà kẹ́ ẹ lọ sí tọlọ́pàá àbí kẹ́ ẹ lọ sí court tí mo sọ fún akọ̀wé ìjọba àbílẹ̀ ìdúró ìlú ń jẹjẹta nígbà wá di àrùn àná ìkan lára ọmọ ìlú ìdó kan pè mí pé kábíyèsí làwọn fẹ́ rí mi èmi sì ń travel lánàá yẹn pé kábíyèsí wọlé ìdó làwọn fẹ́ rí mi mo fẹ́ travel bí bàbá mi ń lọ ṣùgbọ́n èyí ní lọ èyí sọ́dọ̀la ẹ sọ fún wọn pé màá yọjú sí wọn fún mi láago 12 àmọ́ nígbà táwọn ò fi pè pé ààrẹ làwọn ń travel ibi táwọn dẹ̀ lọ gbà táwọn náà gbọ́ bí tí mò ń lọ wọn ò jẹ mọ́ lọ èmi sì ti pẹ́ bí tí mò ń lọ yí pé kò lè yá lónìí o tọrọ ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ nínú ilé ọ̀rọ̀ rí ọ̀rọ̀ rẹ bó o lo oko bó o lo odò èmi sì ti fura èyí tí màá ti kábíyèsí fẹ́ rí mi fún ṣùgbọ́n mo fura pé lórí ọ̀rọ̀ náà ni láti lè ọ̀nà kábíyèsí ṣùgbọ́n nígbà ya kábíyèsí láwọn ti yọ̀ǹda àdè fi lè ra mọ́ ní àná nígbà wá tó bí ọwọ́ ọ̀sán àwọn èèyàn ti ẹ̀pọ̀ lọ́dọ̀ mi ń gbà mí ọ̀rọ̀ iná làwọn èèyàn bá wá pé àwọn wá kí mi ní o ọ̀pọ̀lọpọ̀ ń ṣàdúrà ọ̀pọ̀lọpọ̀ láti wá fẹ́ àtìlẹ́yìn yàn pé bá àwọn sì pariwo pé kíní ti ń sú àwọn ti àgbàgbé pé ní ọdún tó lọ àwọn kan fẹ́ ṣe ìnáwó fúlàní sì lọ dáyàn lọ́rùn kódà tó fẹ́ yin lọ́rùn ariwo tó pa tó gba owó lọ́wọ́ rẹ̀ àwọn tó ń bẹnu gbọ́dẹ tí ń bẹnu gbó tí wọ́n yìnbó kèsì ẹ̀ ń jáde ìní fúlàní èfi sálọ wọ́n mọ̀ pé lórí fúlàní wọ́n mọ̀ gbé àwọn tó ṣe pé wọ́n á ń dún ọ̀rọ̀ yìí wá sórí ètò wọ́n mọ̀ wà lórí Facebook wọ́n wà lórí YouTube mi tí ọ̀gá àwọn fúlàní wá pàwọn ọ̀dà owó padà ọ̀rọ̀ tó tọ́lọ̀ iná mọ̀ ni tábà sọ pé àwọn fúlàní èsì bẹ́ẹ̀ ní à ń parọ́ mọ́ wọn ni tábà gbé bẹ́ẹ̀ ni tó rọ́pọ̀lọpọ̀ lálẹ́ rìn tó sì pẹ́yìn tó sì dá fúlàní mọ̀ tó gbé wọn pẹ̀ tọ́jọ́ gàwọn gbà ní tọ́rọ̀ yẹn fẹ́ dá wà láàrẹ̀ àwa náà lápẹ̀tù sí. My name is nígbà wá di ọ̀sán náà wá ní DPO náà wá pè mí pé àwọn ní gbogbo program tí mò ń ṣe o lórí gbogbo ohun tó ṣẹlẹ̀ former DPO mò ń sọ o lórí gbogbo ohun tó ṣẹlẹ̀ nǹkan kìíní kan mo ní wọn fa allegation kan nínú òun kan èmi náà sì ẹ̀ńtá ìtúsó kìíní ọ̀hún àjọ ní ìlú ìyẹn àjọ nílẹ̀ Yorùbá ni bí a DPO ó wà ó lọ ọmọ Ìbàdàn la wá ibi tí wọn forí wa sọ ni ó lọ sí ní fẹ́ fọ́tún. àwọn ìyá gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ni wọ́n fi allegation kẹ́ gbogbo àwọn èèyàn sì jáde sí pé ọ̀sọ̀pọ̀ ọ̀rọ̀ ọkọ̀ àwọn ẹlẹ́wọ̀n níjọ́ yẹn ojú gbangba ló ti ń sọ tọ́rọ̀ bá dé wálé à báwọn èèyàn bá ní kílìpù lọ́wọ́ ńgbà tó ń sọ bí wọn bá ní kílìpù lọ́wọ́ that's it ọlọ́wọ́ take it up kódà take it down kó tó kúrò ní ọ̀pù gbé wálẹ̀ kí ni threatening lórí bá ń sòdòdò lórí ká lè bọ́ nílẹ̀ Yorùbá bá a ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo ti gẹ́gẹ́rẹ́ kí ló dẹ̀ fọ́tàwọn Fúlàní fi pọ̀ ní ìdó báyìí nílẹ̀ Ìbàràpá gbogbo àwọn Fúlàní tí wọ́n lé ń bẹ̀ ìní wọ́n fọ odò ògùn ni wọ́n ń bọ̀ ń bí kò sí ní gbogbo ìdàgbà ìlú àwọn lé wọn igbó ọ̀rọ̀ àwọn lé wọn gbogbo wọn wọ́rọ́ wá bí ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn ò filẹ̀ àwọn Fúlàní tó dá ń bẹ o àwọn Fúlàní tó dá ń bẹ if I could remember ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ìjọ yèmí jókòó à ń ṣiṣẹ́ kan lọ́wọ́ ni mo wá ní Fúlàní yẹn ó mú màálù